àwọn agbébọn tún jí obìnrin kan àtọmọ ẹ̀ gbé. mílíọ̀nù 5 náírà ni wọ́n ń béèrè. inú àdúrà ní gbogbo àwọn ọmọ ìjọ Union Baptist Church tó wà ní odi olówó nílùú Òṣogbo wà báyìí látàrí ọ̀kan lára wọn táwọn agbébọn jí gbé. aago 6 ìrọ̀lẹ́ ọjọ́ túsìdẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí la gbọ́ pé àwọn agbébọn ọ̀hún jí abilékọ Ọláyínká Tósìn Káyọ̀dé àtọmọ ẹ̀ kan gbé lágbègbè Ọ̀tà Ẹfun sí Kọ́bọ̀n gbogbo ẹ̀ nílùú Òṣogbo. ṣọ́ọ̀bù la gbọ́ pé obìnrin náà tó jẹ́ olùkọ́ èwe nínú ìjọ wọn àtọmọ rẹ̀ ti ń bọ̀ kí wọ́n tó kó sọ́wọ́ àwọn agbébọn ọ̀hún. àlùfáà ìjọ náà rẹ́fẹ́rẹ́ǹdì dókítà Sunday Adédiwúrà Adéoyè ṣàlàyé pé àwọn agbébọn ọ̀hún ti pe ọkọ obìnrin náà ẹnjìnìà Káyọ̀dé Àbáyọ̀mí pé kó san mílíọ̀nù 5 náírà gẹ́gẹ́ bí owó òtúsílẹ̀. wọ́n sọ fún ọkùnrin náà pé inú àkáǹtì ilé ìfowópamọ́ UBA tó jẹ́ tìyàwó ẹ̀ tó wà nígbèkùn àwọn ni kí wọ́n san owó ọ̀hún sí kíákíá. dókítà Adéoyè wá ké sí gbogbo àwọn aráàlú láti rawọ́ ẹ̀bẹ̀ sí Ọlọ́run fún ìtúsílẹ̀ obìnrin yìí àtọmọ rẹ̀ láyọ̀ àtàlàáfíà láìpẹ́ rárá. nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹ́misí Ọ̀pálọ́lá sọ pé àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti gba àwọn méjèèjì sílẹ̀. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.